ọ̀rọ̀ àwọn Rmqk yìí ó ti ń fẹ́ dàbí ìgbà tí wọ́n ń ja Islam lógun. Wọ́n ń pariwo pé ìtàwọn gbé dání ẹ̀kọ́ ni, ẹ̀kọ́ làwọn gbé dání. Tó bá jẹ́ kọ́lẹ̀ gbé dání tí ó kì í ṣe ẹ̀sìn, kí làwọn àfáà ń ṣe lọ́dọ̀ yín? Àwa rí wípé àwọn àfáà tí wọ́n ń bẹ lọ́dọ̀ yín nínú àwọn tí Islam nídì ni wọ́n. Kò wá sábúrú bí kí wọ́n wà lọ́dọ̀ yín kí wọ́n máa kọ́ṣẹ́ bóyá fálẹ̀ ńkọ́ ni tó ráyè ò fẹ́ mọ́ tẹ́ ńkọ́. Níjọ́ tẹ́ sì ti ń kọ́ṣẹ́ tí wọ́n ti ń kọ́ṣẹ́ tẹ́ ń ṣe graduation fún wọn, àwọn tí wọ́n jáde yunifásitì tí wọ́n jáde tí wọ́n ti di professor, àwọn tí padà ń ṣe graduation lọ́dọ̀ yín. Kò sábúrú bí eléyìí. Ṣùgbọ́n níbi táburú wà ní pé tí wọ́n bá ṣe tán lọ́dọ̀ yín wọ́n máa di ọ̀tá Islam. Ibi tẹ́ ti dáná nìyẹn. In tó já mọ̀ pé ń tẹ́ ń ṣe níbẹ̀ yẹn ẹ̀ ń ja Islam lógun náà ni pé táwọn tí wọ́n wà lọ́dọ̀ yín bá ṣe tán wọ́n máa sọ wípé kò sọ́lọ́hun. Gbogbo ayé sì ti ráṣìírí yín. Interview tá ń gbọ́ látọ̀dọ̀ yín àtàwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ a sì ní lajúlẹ̀ kó jẹ́ pé ọmọ mẹ́lẹ̀ máa rán síná. Àkọ́kọ́, kí ló bí ọ̀rọ̀ Rmqk kí ló kọ́ bí iná? Wọ́n ní ìṣẹ́ kìí déédéé ṣẹ́, kíní kan ló máa fa nǹkan kan kí nǹkan kan tó ṣẹlẹ̀. Lárúbáwá sì pòwe ó ní iza urifa sábàb qata al ajab aw inqata al ajab. Tí a bá ti mọ tó fa nǹkan kan kò yẹ ká tún máa ṣe mọ̀ lórí ẹ̀ mọ́. Ọ̀rọ̀ Rmqk yìí kò lè dédé wáyé tí kò bá sí at-taqlidul a'ma. Kí ni wọ́n ń pè ní at-taqlidul a'ma? Òun náà ni àwọn olóògbé ń pè ní blind imitation. Kéèyàn máa tẹ̀lé èèyàn bó ṣe lè wù kẹ́ni yẹn jẹ́ aláburú tó, bó ṣe lè wù kẹ́ni yẹn má ní làákàyè tó, kéèyàn máa tẹ̀lé nítẹ̀lé pé in tó bá ti ṣe náà ni. Taqlidul a'ma yìí òun ni wọ́n ń pè ní at-taqlidul fikri. Kí wọ́n máa bá èèyàn lo làákàyè èèyàn. In tí lágbájá yìí fẹ́ sọ òun lélẹ̀, ṣé wọn ò lè sọ̀rọ̀ ni? Al-Qur'ani sọ fún wa wípé ó ní wa hadaynahu an-najdayn. Àwọn ẹ̀kọ́ ló ṣe wí. Alam naj'al lahu 'aynayn àti ṣàúnsù. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيحسب أن لم يروا أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين أيحسب أن لا يره أحد أيحسب أن لم يره أحد Ọlọ́run ní ṣé ẹ rò pé àárí yìí ni, ṣé ẹ rò pé àmọ́ ni àmọ́ tó ń lọ. Alam naj'al lahu 'aynayn, àwọn tá a mọ̀ ọ́mọ̀ tá a fún yín lójú méjì, wa lisanan wa shafatayn, àmọ́ máa fún yín ní ètè méjì, a sì fún yín ní ahọ́n àfi pẹ̀lú ẹ̀ àparí iṣẹ́ náà. wa hadaynahu an-najdayn, a sì fa burú hàn yípa burú rẹ̀. Najidu lil khayri wa najidu sharri, ọ̀nà ẹbú àtọ̀nẹ́rẹ́ kò sẹ́ni tí ò dámọ̀. An-nabiyyu sallallahu alayhi wa sallam ó ní al-halalu bayyin wal-haramu bayyin. Kò sẹ́ni tí ò dá tí ò dámọ̀. Ṣùgbọ́n tí taqlidul a'ma bá wà, in tí ò dá
nígbà tẹni téèyàn ń kọ́ sí láti sọ pé ó dáa èyí ó sọ pé ó dáa náà ni. So tẹkílídùn fìkìríyún òun náà ni ìkọ́ṣe làákàyè ẹnìkan bẹ́ẹ̀ ni yìí ti ń ṣe lèmi náà máa ṣe kódà bí ò bá dáa yín máa ṣe ìwé òṣè ìmọ̀lù fíkìrì ìtẹ̀dọ̀ tiẹ̀ ò lò fíkìrà tẹniyẹ ló ń lò wọ́n pè léyìn ní àtẹ̀kìlídù àlàámà wàyúsbíhù àlùmùkọ́lídì wàyúsbíhù àlùmùkọ́lídì ẹni tó ń kọpí làákàyè lómi yẹn yusbihu tabi'an yóò wá di ẹni tó yóò wá di fọ́lùkọ̀m yóò máa fọ́lò ẹni tó ń lo làákàyè yẹn lèdèèrìhí tabi'an lèdèèrìhí yóò máa fọ́lò ẹni yẹn fàkídà lè bá sí rọtì fíkìrìhí làákàyè tiẹ̀ tó ti jiná tẹ́lẹ̀ òun wá gbé kalẹ̀ yóò máa wá fọ́lò òpònú afọ́jú lẹ́ni yẹn yóò wá máa tẹ̀ láfọ́jú ẹni tó ríran yóò máa tẹ̀ láfọ́jú òun ló máa tẹ̀lé ẹni tó fọ́jú ìtàn pé ní tẹ̀kìlì ìdè làmọ́ nù mọ̀kànlélá àmọ́ yóò wá jẹ́ ẹni tó ń kọpí afọ́jú nínú àwọn tó máa ń kọ́ sí ẹ̀ ó láwọn asbab kẹ́ni tó kíw kó tó di ẹni tó gọ̀ àwọn bàbá wa máa ń sọ wọ́n ní ẹ̀kíkẹ́ kó túbọ̀ irọ́ ni èyàn máa ń ké yóò tún ponú so ọ̀rọ̀ àwọn Rmqk yìí ó tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ àfà ó jámọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfà tó kéwú wọ́n tún ponú wọ́n tún gọ̀ so tẹ̀kílídù àmọ́ yìí nínú tó wá ń kọ́ sí ẹ̀ ní ádámù wùjúdì hadafin muhaddadin li shaks kí èèyàn má ní tó fẹ́ forí ẹ̀rọ nínú ayé kí èèyàn má ní ròrí kó má ní hádàfù kó má ní tó fẹ́ jẹ́ kí ni mo tiẹ̀ fẹ́ bì láyé gan àwọn bàbá tó bí àwa àlùbáríkà Sheikh Adam ni wọ́n fi tọrọ wa náà fi béèrè wa a fẹ́ kí Ọlọ́run fún wa ní irú ọmọ tí ó dàbí Sheikh Adam ọmọ tí ó rí irú ọ̀nà tí Sheikh Adam rìn àdúrà yẹn bẹ̀ tí ń bẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá wa so nígbà tí wọ́n bí wa tí wọ́n sọ fún wa pé ká lọ jẹ́ níta afẹ́fẹ́ jẹ́ rèé òun ni wọ́n gbèsè alẹ́ hádàfù yẹn náà làwọn náà ń ṣiṣẹ́ tọ̀ ẹlòmíì wá sọ tọ̀dọ̀ ẹ̀ ó sọ ọ́ kalẹ̀ ó wá fọ́lù ẹlòmíì èyí tí wọ́n pè ní tẹ̀kílídù àmọ́ nìyẹn kéèyàn gbégbèsè ayé tiẹ̀ kalẹ̀ kó máa gbégbèsè ayé ẹlòmíì tẹ́lòmíì máa bá a rorí kí ló yẹ kó wí kí ni kí n sọ ṣé wò ní làákàyè tó lè fi sọ̀rọ̀ nínú àwọn àsìbáàbù rẹ̀ òun náà ni dáfù ṣàksíyà kéèyàn lẹ kéèyàn má ní àṣàjẹ kó má ní tó jẹ́ kéèyàn má ní bíbí nígbà míì náà tó yẹ bá ní bíbí yóò tẹ̀lé ní tí ó yẹ kó tẹ̀lé nínú àwọn tó máa ń fa ní ṣòwòrò bí nẹ́ksì àṣòwòrò bí nẹ́ksì kéèyàn rò pé ayé òun máa ti bàjẹ́ òun nídìí ẹni tí ó máa tó ayé òun ṣe ayé máa ń ṣe òun máa ń láwọn àlákan òun máa nídìí èèyàn tóun lọ bá tí ó máa ṣàlàyé irú àláyé fóun àbí àwọn nǹkan kan wà tóun lé tóun ò bá ṣé kìí ṣe pé òun fara kọ́ yankari wọ̀ ṣé kìí ṣe pé ẹsẹ̀ tóun fi kọ́ yìí kéèyàn máa ronú bẹ́ẹ̀ yẹn nígbà míì ìyẹn náà pè ní àṣọ̀rọ̀ the nexi kéèyàn rò pé bóyá òun ò jẹ́ nǹkan kan tọ́lọ́run sì ti mọ bí oníkálukú ó ṣe jẹ́ nínú sábàbù míì tó tún máa ń fà náà ní hubbu limokọ́ níbi limokọ́ ládì ẹni tó èèyàn fẹ́ kọ́ṣe nígbà míì tí ìfẹ́ bá pọ̀ tí èèyàn nífẹ̀ẹ́ nìyẹn èyí ó kọ́ṣe rẹ̀ kódà tó bá ń ṣàbúrú èèyàn ó kọ́ṣe rẹ̀ ibẹ̀ ra àfáà ti pín sí àtẹ̀kìlídù al-mazmum àti àtẹ̀kìlídù al-mamduh èèyàn lè kọ́ṣe èèyàn ṣùgbọ́n bí ẹni tó fẹ́ kọ́ṣe kí ló gbé dání níbẹ̀ ẹni tẹ̀kìlídù àmọ́ ti wà àwọn àfáà kan wọ́n ní àtẹ̀kìlídù àmọ́ kéèyàn máa kọ́ṣe ẹni tó fọ́ lójú ẹni tó fọ́ lójú yẹn wọ́n ní ìlú pẹ́ni tí ò ní làákàyè kò mọ núrò wọ́n ní ìlúgílẹ̀ ákílà wọ́n yẹ jáàlù ní mọ̀kọ́ nígbà àṣírọ̀ àfọ̀kárí ilẹ̀ àkàrí òun wá ìkọ́ṣe rẹ̀ yẹn á da làákàyè ti ẹ̀jẹ̀ kò ní ṣiṣẹ́ mọ́ òun á máa wá lọ kọ́ṣe ẹlòmíì kò sì mọ tẹ́ni yẹn jẹ tẹ́lẹ̀ kù kó tó máa kọ́ṣe ẹ̀. so bí ọ̀rọ̀ tẹ̀kílídù àmọ́ ti jẹ́ nìyẹn ibẹ̀ yẹn láti padà sọ̀kalẹ̀ síbi wípé
àtọ́kọ́tulẹ̀ àkìlíyà làákà ìtọ́lọ̀ fún wa yìí náà iná tó ń tẹ̀sítẹ́ jíbù ṣúkúrà ẹni tí làákà yìí tiẹ̀ bá ṣiṣẹ́ dáadáa tó sì ń ṣiṣẹ́ wàhádé iná hùn nàìjíríà tó sì mọ̀ pé ànájídù sáré lélẹ̀ nájídù lẹ́kẹ́rì lélẹ̀ tó dọ́nà rí mọ̀ tó dọ́nà ọdún mọ̀ tí ó pé wọn lè gbé nǹkan kan dáwájú ẹ̀ ó dáa mọ̀ pé eléyìí ò dáa eléyìí dáa tí làákà yìí bá sì ṣiṣẹ́ débẹ̀ tí làákà yìí tó lè mọ̀ yáza bẹ́ẹ̀ náà sáré wal khair oríire fúru ẹni bẹ́ẹ̀ ìyẹn jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tẹ̀mú yíbí làwọn eléyìí tá à ń ṣe yẹn ọ̀rọ̀ àwọn Rmqk yìí ó ti ń fẹ́ dàbí ìgbà tí wọ́n ń ja Islam lógun wọ́n ń pariwo pé ìtàwọn gbé dání ẹ̀kọ́ ni ẹ̀kọ́ làwọn gbé dání tó bá jẹ́ kọ́lẹ̀ gbé dání tí ó kì í ṣe ẹ̀sìn kí làwọn àfáà ń ṣe lọ́dọ̀ yín àwa rí wípé àwọn àfáà tí wọ́n ń bẹ lọ́dọ̀ yín nínú àwọn tí Islam ní ìdí ni wọn kò wá sábúrú bí kí wọ́n wà lọ́dọ̀ yín kí wọ́n máa kọ́ṣẹ́ bóyá fálẹ̀ ńkọ́ ni tó ráyè ò fẹ́ mọ́ tẹ́ ńkọ́ ìjọ tẹ̀sí tí ń kọ́ṣẹ́ tí wọ́n ti ń kọ́ṣẹ́ tẹ̀ ń ṣe graduation fún wọn àwọn tí wọ́n jáde yunifásitì tí wọ́n jáde tí wọ́n ti di professor àwọn tí padà ń ṣe graduation lọ́dọ̀ yín kò sábúrú bí eléyìí ṣùgbọ́n níbi táburú wà ní pé tí wọ́n bá ṣe tán lọ́dọ̀ yín wọ́n máa di ọ̀tá Islam ibi tẹ́ ti dáná nìyẹn in tó já mọ̀ pé tẹ́ ń ṣe níbẹ̀ yẹn ẹ̀ ń ja Islam lógun náà ni pé táwọn tí wọ́n wà lọ́dọ̀ yín bá ṣe tán wọ́n máa sọ wípé kò sọ́lọ̀ gbogbo ayé sì ti ráṣìírí yín interview tá ń gbọ́ látọ̀dọ̀ yín àtàwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ a sì ní lajú lẹ̀ kó jẹ́ pé ọmọ mẹ́lẹ̀ máa rán síná in tó sì gbáwà àfáà débẹ̀ láwọn àfáà tí wọ́n ń kọ́ mọ́ ń kéwú láwọn àfáà lé kéwú ńláńlá kí ló gbé wọn débẹ̀ òun náà ni pé yẹ̀mí wò nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá ń tí ó ju agbára wọn lọ wọ́n sọ wọlẹ̀ ẹ̀mí ìmọ́lẹ̀ tẹríba fẹ́mi òkùnkùn téèyàn bá ti wá wà kú wá yóò wá ríkúri wàláhì mi ò pítì gbogbo àwọn àfáà tó wà ń bẹ̀ mi ò pítì wọn in tí mo pítì òun ni bọ́lọ̀ wọn ṣe ṣayé wọn nígbẹ̀yìn Al-Qur'ani ní qul hal nunabbi'ukum bil akhsarina a'mala alladhina dalla sa'yuhum fil hayati dunya wa hum yahsabuna annahum yuhsinuna sun'a qul hal nunabbi'ukum bil akhsarina a'mala ṣé kí n ṣàlàyé fún yín ẹni tó ṣòfò kìí ṣe kó ṣòfò kìí ṣe mujarradu khusran ẹ̀rí wípé tàbí ìtọ́lọ̀ ń gbé wá ń bẹ̀rẹ̀ hal nunabbi'ukum bil akhsarina a'mala ẹni ṣé kí n sọ fún yín ẹni tó ṣe òfò jùlọ kò sọ wípé hal nunabbi'ukum bil khasirina a'mala kò sọ bẹ́ẹ̀ kí ló fà tó fi lo khasirin òun ni wípé ẹni tó bá jẹ́ khasir tó ṣòfò khasirun bi nafsihi ghayru khasirin bi ghayrihi òun ló ṣòfò kò mẹ́lòmí lọ ṣòfò ìgbà tó ń ṣòfò tán ó bọ́fò ṣe ni ẹnìkan kò ṣòfò látàrẹ̀ ṣùgbọ́n bàtọ́ lọ fẹ́ lo ọ̀rọ̀ rẹ̀ ó ní hal nunabbi'ukum bil akhsarina a'mala akhsarin òun náà ni wípé khasiruna bi nafsihim aw bi anfusihim khasiruna bi ghayrihim àwọn ṣòfò wọ́n wá mẹ́lẹ̀ ní ìlọ ṣòfò báwọn lọ́lọ́wọ́ ṣe sọ̀rọ̀ yín gbogbo ẹ̀yà àfáà tẹwà ń bẹ̀ ilé kéwú ńláńlá alladhina dalla sa'yuhum fil hayati dunya wa hum ẹ̀yin ló yẹ kẹ́ ẹdún fòṣe ẹ̀ ń kúrò nílé kéwú ẹ̀ ń sọ̀kalẹ̀ láti bí dídàgbàsókè yín níbi kẹ́ máa ṣe wà sí níbi kẹ́ ẹ̀kọ́ máa ń kéwú ẹ̀ sọ̀kalẹ̀ síbi kẹ́ máa wá spiriti
nígbà tí wọ́n lọ wá spirit tọ́lọ́hún fàdánwò kàn yín pé ẹ̀ ní kò ní ẹ̀ máa ṣẹrú ṣẹni tí ò lè tún fatia. Alladina dalla sayuhum fil hayati dunya. nígbà tí ọdọ́dọ́ ẹni yóò useless Al-Qur'ani mọ̀ yín lọ́wọ́ ó ní kò sí nǹkan kan bí eléyìí. ìrun kíkí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ta lẹ́ ń kírun fún ọmọ kì í mọ spirit lẹ́ ń kírun fún ẹ̀yin ṣàgbà spirit. ẹni yìí náà ló ń sọ fún wípé ọlọ́run ọba wọn dá ọlọ́run ọba ní ta ló dá ọlọ́run spirit lọ́lọ́run nítorí ò jẹ́ kí ẹ̀rọ ọlọ́run sójú náà ní pé spirit lọ́lọ́run lẹ́nu tiẹ̀ máa gbọ́ tóun ò bá wá gbọ́n ó sì kó ìbẹ̀rù sáwọn ọmọ yẹn lẹ́nu púpọ̀. ẹ má price ẹ̀mí àgbà o kò ní já fẹ́mi àgbà ẹ̀mí àgbà ò ní kúre kí ló ń jẹ́ kí ẹ má price ẹ̀mí àgbà wọ́n price ànábì kódà wọ́n price ọlọ́run kò ní iye ẹ̀mí àgbà wọ́n price ẹ̀mí àgbà wọ́n price ọlọ́run tó dá wa yàdó láàyè mọ́dúnlúwà ṣé wọ́n price ọlọ́run nígbà táwa èmi ti wá price ẹ̀mí àgbà nísì kí lẹ́ẹ̀mí àgbà wá sí. àní wọ́n halẹ̀ mọ́ yín ni àwa náà kò sí nǹkan tójú tiwa yóò ti rí rí kódà nígbà táwọn oníṣúfí tí wọn ò lẹ́kọ̀ọ́ nínú àwọn oníṣúfí àwọn tí wọn ò lọ́lé tó ní àwọn oníṣúfí tí wọ́n fẹ́ gbá burúdé mẹ́wàá náà tó dìde ogun sí wọn tọ́lọ̀ bí ìrìnàjò kọ́lá ìjọba ní wo báàgì tó wà nílẹ̀ yìí ọlọ́run nu tọ́mọ aláwọ̀ wù súlù kóbìnrin máa fọwọ́ ra àyà wọn ọlọ́run ló ń fọwọ́ ra láyà èmi náà mo dìde nígbà náà nígbà táwọn kan dìde pé fọ́tò àwọn tó ya fọ́tò ó wọ̀nà mo wà náà tó dìde so ọ̀rọ̀ Rmqk yìí kò jẹ́ ní tèmi lọ ẹ̀yin lẹ́yìn fọ́ fẹ́mi àgbà àwọn ò fọ́ bẹ́ẹ̀ni àgbà bá dé ìsàn tí ń sọ nígbà tí ń tọrọ ayé òṣèlú débi pé mi kó bá wọn ṣẹ́ ọ̀gá àti ti ayọ̀rọ̀ ti wá ní so mo price ẹ̀ ní ẹ lọ sunkún ẹ lọ bá ó tọ́ ni ẹ̀yin àfẹ́ àtẹwà ń bẹ̀ ṣé ẹ̀mí àgbà lèmi àti ẹ̀ máa jókòó tá a máa kéwù tó mọ tẹ́mi jẹ́ wí ebi ẹ̀ mọ ọ̀rọ̀ ẹ̀mí òun ọ̀mọ kéwù ọ̀rọ̀ èmi àtẹ̀mí àgbà kò lè papọ̀ èmi ò mọ ọ̀rọ̀ ẹ̀mí lè sọ̀rọ̀ pẹ̀ ẹ̀mí ẹ̀mí àgbà náà ní kéwù tí ń bẹ lára tèmi náà so ẹ̀yin lé lórí ibú ọmọ ẹ̀yin ni àfẹ́ àtẹwà ń bẹ̀ lórí ibú torí pé ṣe ló yẹ kí gbà tẹ́mi àgbà kọ yín lọ́rọ̀ ọ̀bẹ ti máa mọ spiriti níṣẹ́ náà ló yẹ kẹ́ kọ ní kéwù kóun náà wá jáde kó máa kéwù ká mọ̀ pé ẹni tàṣírù lára ara yín so ẹ̀yin wá bẹ̀rù ẹgbẹ́ Al-Qur'ani lọ ṣẹrú ẹ wá ṣe òfò tí ó kọjá bó ṣe yẹ nítorí pọ́lọ̀ ló sọ wípé àkàsàrí náà àmọ́lá in tí ó sì jẹ́ kẹrẹ àfáà tẹwàá bẹ́ẹ̀ ṣòfò jù rèé. Alladhina dalla sa'yuhum fil hayati dunya. ẹ̀yin àfáà tẹwàá lọ́dọ̀ ní àgbà lẹ́ ṣe òfò jù láyé nítorí pé kí ni ẹ̀ ń kó àwọn ọmọ ilé kéwú lọ ọbẹ̀ lọ́ ṣòfò ẹ̀yin ó ti jáde sánáwì nígbà tó dé bàbá yìí dé ọkọ̀ kọ́míṣà àdá rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan láì o tí dèèyàn o níbi tó wà yẹn inú ìgbèkùn ní o sáwọn tí wọ́n fún ẹ ní ṣàádà wọ́n fẹ́ kó wà nù wọ́n fẹ́ jẹ́ pé ní freedom ni wọ́n fún ẹ ṣàádà ṣùgbọ́n tẹ̀kílíbì àmọ́ tá a fi bẹ̀rẹ̀ náà ni pé gbogbo ẹni tí ó bá ti jẹ́ pé ó wà nù blind imitation yẹn gbogbo nǹkan bá gbé fún ló máa gbà síhìrù ń bẹ ẹ̀ka fèrèhónà síhìrù làwọn tí wọ́n síhìrù ni ó ń lò ó sì jọ lójú ọlọ́run náà ní kí Musa wá ṣe mùjísà ó sì kó gbogbo síhìrù wọn ó kó omi láti jọ́nà kò sí dáná àwọn onígbàgbà so èèyàn kan wá ń lo idán Professor Pella mùsùlùmí ni ẹnìkan ò ní dán lọ́wọ́ tó Pella Professor Pella ni ó sì kírukú kò sì sẹ́nìkan náà ọmọ rẹ̀ tó wà kèfèrí lẹ́yìn náà wá ní wípé àwa rí nínú kan Professor Pella pé ó fi idán tó ní ìlọ́wọ́ yẹn ó fi tako ìsìláàmù àbó fi pàwọn èèyàn pé kí wọ́n má ṣe ìsìláàmù àbí ká wá gbọ́ pé Pella ó tí ènìyàn nìkan ó wá jáde ó wá ń wí ikú ní tí zikiri yìí tó dàbí ẹran tó ń yàgbẹ́ òun tó ń wí yẹn ìyẹn náà níṣẹ́ àlè òjúru wa ìlọ pé spiriti lòun èèyàn la wá àwọn ọmọ lẹ́yìn wa sì ni wọ́n èyí tó jẹ́ ẹ̀mí kúkúrú lẹ́yìn ẹ̀mí àgbà kí ló òun tẹ̀lé ní kúkúrú kéwú yẹ ní inú ilé onímọ̀ ni wọ́n ti bí kéwú yẹ ní tẹ̀sán yẹn àkọ́kọ́ àfáà tó yanjú tó dọ́dọ̀ ẹ̀mí àgbà ni kìí ṣe pé ó mọ kéwú díẹ̀ ó mọ kéwú dáa nínú àwọn pródọ́tì tó jáde mọ́kàsì àwọn àfáà àyẹ̀sà ní mẹ́kà wọ́n jọ jáde ni àwọn méjèèjì yẹn
wọ́n fi mímọ̀ wọ́n fi dára kọ̀sídà wọ́n fi dára a máa lera wa lóde ni láàrin ìsànlọ́kà bá kọrin wá àwọn náà kọ tiwa àwọn náà wà lábẹ́kúta adábẹ́kúta mú àwọn dèkó mú wọ́n wá ń jẹ wọ́dọ̀ wa wọn ò jẹ́ káwa rí èkó jẹ sí a máa ṣe léyìn ní ṣùgbọ́n ó gbọ́ kéwúyé púpọ̀ tán bá wá sọ wípé èèyàn kéèké kó bọ̀ irọ́ ni ọ̀dọ̀ rẹ̀ ni mo ti kọ́ rí pé èmi náà wá distance ara mi ń ta sí ọ̀dọ̀ rẹ̀ mọ́ àkọ́kọ́ bó ti kéwú tó kò sí tí kéwú yẹn ní òde fi kéwú dá lára ó sì ti rí owó kéwú yẹn ní rí owó kó tó dọ́dọ̀ ẹ̀mí àgbà ó rí owó kó jáde kó lówó òrówó kó tó dọ́dọ̀ ẹ̀mí àgbà kó jáde kó lówó òró kìkí kó tó dọ́dọ̀ ẹ̀mí àgbà ẹnì kan ò ní bẹ́ẹ̀ ṣe wà nínú láyé bí wọn bá rí kéwú yẹn ní wọn ò ní ṣe ẹ béèrè lọ́wọ́ rẹ̀ ó dáa fún kó tó dọ́dọ̀ ẹ̀mí àgbà àgbáńkà Sheikh Adamu wà lára rẹ̀ ṣùgbọ́n gbà téèyàn bá ti jẹ́ alìmọ̀kọ́lídù alàmọ́ tó jẹ́ pé wọ́n ti gba búrẹ́dì lọ́wọ́ rẹ̀ wọ́n ti fi kó lómi ẹ̀bẹ̀ jẹ́ láti bẹ̀ àwọn àfáà wa ń débẹ̀ ṣe bí kéwú yẹ mímọ́ kéwú láti bẹ̀ èyàn ṣe jẹ́ sábàbí orí ibú fáwọn èèyàn tó kù tí wò bá débẹ̀ gbogbo àwọn àfáà ńláńlá tó wà ń bẹ̀ wọ̀n ní débẹ̀ nígbà tó débẹ̀ zikiri lọ́bẹ̀ nígbà tó débẹ̀ ìwọ náà lẹ́gbọ̀n ẹ̀gbọ́n rẹ lọ́bẹ̀ ẹ láwọn àbúrò ẹ láwọn tí wọ́n ń wò yín bíi tí wọ́n sọ pé ẹ̀yin ni mẹ́ńtọ́ àwọn náà ṣe tán wọ́n débẹ̀ ẹ láwọn ọ̀rẹ́ táwọn náà rò pé ẹ jẹ́ káwọn náà lọ dànjọ̀nù ẹ jẹ́ káwọn náà di spiriti àwọn náà lọ́bẹ̀ mo wá ń sọ fún yín àmìnà bíi kúńbìlà sáré ìrìnà àmọ́lá òfò lẹ́sẹ̀ gbogbo onílé tẹ́ ẹ kó gbogbo àfáà nípa pamọ́ra sábẹ́ ẹ̀mí àgbà òfò lẹ́sẹ̀ intensi fi ṣòfòrè torí pé ọkùnrin kò níjà wa ọkùnrin ẹ̀mí àgbà yẹn mo kọ̀ mọ́ kí ẹ́ńtà rẹ̀ kẹ́ ẹ lè mọ̀ káyà kọ́kàn yín lè balẹ̀ wípé ẹni tó ṣe ẹ́ńtà ni ẹni ẹ́ńtà rẹ̀ ẹni price rẹ̀ tí nǹkan kò ní ṣe táwọn tí wọ́n price mùdúrù mẹ́kàsì ṣé nǹkan kan ṣe wọ́n ni àwọn tí wọ́n price Sheikh Adamu nǹkan kan ṣe wọ́n àwọn èèyàn price ló kà mọ́lì jàbàtà ń bẹ láyé nǹkan kan ṣe gbogbo àfáà yé ló price Saheed sí tó price gbogbo Ìlọrin nǹkan kan ṣẹlẹ̀ kí ló wá ní tẹ̀mí àgbà pé ẹ má dọ́dọ̀ rẹ̀ kí ni wàhálà ẹ má sọ ọdọ̀ náà ẹ padà kú òǹbí ibẹ̀ yẹn kẹ́ ẹ jẹ́ kí làákà yẹn ṣiṣẹ́ gbogbo tó bá wà lórí ẹ̀tají tó bá jójú orin lọ́wà. alladhina dalla sa'yuhum fil hayati dunya gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe láyé ẹ wá dànù lọ́jọ́ kan ẹ wá sọ pé spiriti ni à ń kírun fún ẹ lè jókòó dìde tó yẹ kí ẹ bá sọ bẹ́ẹ̀ yẹn tó sì túmọ̀ sí pé kì í ṣe ilé kéwìlẹ̀ ti kọ́ eléyìí so tẹ́ẹ̀mì àgbà bá wá kọ́ ilé lẹ́yìn ó jàre yín torí wípé nígbà kan tí a wà ní kéékèèké ẹnìkan wà tó bá fẹ́ gba kéwù fún wa kò mọ kéwù yẹn ó lè nílà àkọ́dí ó ti jáde àwa náà sọ pé ó ti jáde náà nígbà tí ò bá tá àmọ́ àìmọye kéwù lẹ́nu ní ìkọ́ wa nígbà tá a dàbàrà òdo ni àfáà yìí kọ́ wa ẹ̀yin kéwú yẹn nìyí ìwọ síkìrì kì í ṣe pé ẹjẹ́ ni tó jẹ́ afọ́jú kẹ tó débẹ̀ yẹn nítorí ẹ wá bá lọ ọbẹ̀ yẹn tí òun lọ wá ń ṣe mọ́ nísìn ẹ ti padà wá di pé ẹ wá fèsì èso oyin ti pàdídà wá lé ajá nísìn Islam lẹ wá ń tẹnubọ̀ Al-Qur'an lẹ wá ń tẹnubọ̀ ìwọ náà wá mú àyà wá ní báyẹn kọ́ lọ ṣe máa tú ẹ̀mí ló ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn ṣé gbogbo Al-Qur'an pátápátá ẹ̀mí ní gbogbo ẹ̀ ibi tọ́lọ́run ti sọ̀rọ̀ náà ẹ̀mí lòun náà ibi tọ́lọ́run ti sọ̀rọ̀ àlùjọ náà ẹ̀mí lòun náà ibi tó ti sọ̀rọ̀ káwọn wá nínú ẹ̀mí lòun náà wá ní nǹkan méjì ju ẹ̀mí lọ. Ọlọ́run ní dọ́là sa'yuhum fil hayati dunya ànáwọ̀ ọ̀rọ̀ ṣèlú lọ́sọ̀rọ̀ òsì rẹ̀ ń ṣe o tẹ́ ẹ̀ bá rẹ̀ tó bá ń sọ̀rọ̀ ẹ̀mí àgbà ò ṣe òsì tí ẹ kò mọ̀ ní o ẹni tó ń ṣe òsì tí ó mọ̀ pé òun ṣe òsì ó yàtọ̀ sẹ́ni tó ń ṣe òsì tó mọ̀ o a ṣe òsì máa mọ̀ ọ̀tọ̀ ẹni tó mọ̀ pósì ẹ̀yin àfáà ẹ̀ lè sọ pósì lẹ̀ ń ṣe ẹ̀ lè sọ pé ẹ̀ mọ̀ pósì ni torí ẹ̀ mọ̀ pé Ọlọ́run bá ní kú ní rúhù nínú àmọ̀rẹ̀ rọ́bì wà máa ń ti tó omi lọ́lẹ̀ ilé ńlá máa ń ti tún nínú ọ̀lẹ̀ ilé ńlá kọ̀lílà gbogbo tẹ́ ọ̀dà ẹ̀ wá náà mí ẹ tí ìmọ̀ tí kìí ṣe tẹ̀mí ìmọ̀ bọ́dì ẹ ti mọ̀ bọ́lá òun ṣe tó orí
bó ṣe to apá síbi tó yẹ kápá wà, kí ló dé tó fún wa lójú, kí ló dé tó fún wa nímú, kí ló dé tó fún wa ní ẹsẹ̀, kí ló dé tó fún wa ní làákàyè. Ìmọ̀ kan ní lẹ́yìn ṣe ti mọ̀ lẹ́yìn kẹ́ tó wà ti ẹ̀mí tọ́lọ́run tọ́jú dókítà kan ò rírí. La ilaha illallah. Ẹ̀yin lẹ́yìn máa rí ẹ̀mí sójú. Kí ló wá gbé wọn débẹ̀? Wọ́n wá owó, wọ́n wó kìkì, ẹ̀ sì lè ju àwa yìí lọ. Gbogbo orí tó nǹkẹ́ sáláyé, àwa tá a ṣe ẹ̀mí yìí, tá a jọ yẹn gbé Rmqk yìí, ẹ̀ lè bá wa. Mo ti ń travel nísìn ọdún kẹwàá rè tí mo ti ń travel. Òkìkí wo ni oògùn wo ni mo ṣe, ọ̀dọ̀ àfáà wo ni mo lọ pé ẹjọ́ mo fẹ́ ra travel out ẹ fún mi níṣẹ́ tí mo dẹ̀ ń bọ́ra mi tí mo ń jẹun yó tọ́lọ́pàá ò ní mi pé ó gbá wa o, tẹ́nìkan ò jáde pé èmi ló gba ó bá yé mi jẹ́ o, ó ṣiṣẹ́ kan fún mi o, àbógórí o, tẹ́nìkan ò sì wá rí kó ní òun lòun ṣiṣẹ́. Ìwọ tí ń bá sì tí wọ́n dọ̀ rẹ wípé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ pẹ̀lú àṣírí wọn mo fẹ́ ẹ fún mi ní iṣẹ́ kan tí máa lò tí nǹkan fi dáa, tó o bá jáde kó sọ̀rọ̀ ó ṣorí ibú ni o. Ìǹdẹ́gbà fà kan rí láyé, Ọlọ́run sì ń gbọ́rọ̀ mi sí rọrùn. Èmi tí mi wá lọ sọ́dọ̀ ẹ̀mí kankan, tí mi ò dọ́dọ̀ ẹ̀mí àgbà kankan tí àdébẹ̀ ẹ̀mí kúkúrú tí ì rí ayé ṣe, ọba wo ló ń ṣe tọ̀dọ̀ mi. La ilaha illallah. Yahsabuna annahum yuhsinuna Sọ̀dá. tí ẹ bá rò pé oríire lẹ́ ń ṣe, wàláì òfò tó dájú tó hàn òun lẹ́ ń ṣe tẹ́ ń béèrè lọ́dọ̀ Ọlọ́run. Tí ẹ bá sì lọ fi ọwọ́ ọmọ yín bọṣọ, tá a bá tún gbọ́ kéwú lẹ́nu yín, tá a tún gbọ́ pé ń tú ayé Al-Qur'ani pẹ̀lú uslubu yẹn, ìjọba ló máa bá wa dá o. Ẹ má ba ìsìláàmù jẹ́ fún wa. Ẹ̀yin lẹ́yìn kéwú tọ́lọ́run fẹ́ fi yín ṣe pàṣán, Ọlọ́run fẹ́ fi yín kọ́, Ọlọ́run fẹ́ fi yín jẹ àwọn bàbá yín yà ni, torí pé ẹni tọ́lọ́run bá fẹ́ dójú tì, nígbà tọ́lọ́run fẹ́ dójú tì Sheikh Adam nísìn, ó dúró ti bàbá lágbègbè, ó láṣeyọrí, Ọlọ́run ò fi bú rẹ̀ sáwọn èèyàn lẹ́nu. Kódà ẹni tó jẹ́ ọ̀tá tẹ́lẹ̀, àwọn tó ń jẹ́ ọ̀tá tẹ́lẹ̀, wọ́n kọ̀ mọ̀ má fẹ́ gbà ni, wọ́n ti gbà ó ṣiṣẹ́. So kí ni tẹ́ ń wá, kí ló ń dé yín lọ́wọ́? Ayé ẹ̀fẹ́ hàn ṣe ẹ ti tó Sheikh Adam, ẹ tí ì tó èmi tí mo jókòó àtẹ̀yìn àtọ̀gá yín ẹ̀ ì tó mi, nígbà náà ti mọ̀ àwọn èèyàn mọ̀ yín. Ìgbà táwa sọ̀rọ̀ yìí làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti mẹ́sẹ̀jì mọ́ ẹ̀ṣẹ́ 100 pé kí ló ń jẹ́ Rmqk àmọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run sì ń jẹ́ káwọn èèyàn mọ̀ yín, àwọn èèyàn onímọ̀ yín o, torí pé táwọn èèyàn bá mọ̀ yín aburú ni o, àwọn èèyàn onímọ̀ yín o. Èyí tá ń pariwo sí yìí, èmi ò bá ọ̀gá wọn jà, ṣùgbọ́n kẹ́ ẹ lè mọ̀ pé ẹ̀rí rẹ̀ ò bẹ̀ ní, ẹ̀yin lẹ̀ ń fọ́. Tó bá jẹ́ pé ẹ̀mí àgbà lẹ́ ń pè lóòótọ́, ẹ̀mí ó fast gan, ó yẹ kó ti dé bínúsì kájọ jókòó kó bá bóyá yóò máa gbá mi létí ni, bóyá yóò máa gún mi léèkan lẹ́nu, ó yẹ kó ti dé bí. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n síhìrù tí ń bẹ lọ́wọ́ ọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn òun ló jẹ yín. Mo lọ́rẹ̀ẹ́ kan nígbà kan, mo forúkọ bo ìlú tó wà láṣìírí, ó fẹ́ràn mi púpọ̀, òun ló tú àṣírí kìíní fún mi rí. Ìgbà tó wá ṣẹlẹ̀ mo ṣe wọn rántí pé ó ní àfà èmi máa ń kọ́ òun ní kéwú, ó ní kí n máa kọ́ òun ní kéwú kó nǹkan mi lóògùn, mo ní báwo lẹ̀ kọ́ mi lóògùn, èyí nígbàgbọ́ nínú ẹ̀ ni, kì í ṣe pé kíní, kì í ṣe pé ti gbéraga, èmi ò nígbàgbọ́ nínú ẹ̀ láti lẹ̀. Ó wá ní òun máa pe dọ́kan wọ̀n mi, mo ní ìdán báwo, ó lóun máa pa àwọn ìyá jáde, mo fẹ́ pè ìyá, àwọn ìyá wo, ó ní kí n má wọ́rì, ó ní kí n kàn jókòó, ló bá pa náà gbogbo ibi tá a wà, ló bá pọ̀fọ̀ kan lẹ́yìn aṣọ funfun báyìí, bí mo ṣe rí àwọn ìyá mẹ́ta kan nìyẹn lẹ́ẹ̀kan náà. Àyà mi já, òtútù mú mi wá, mo níyè àwọn èèyàn ọmọ ènìyàn, mo bá dì mú mo ní dákun dákun kí ló ṣẹlẹ̀? Ó ní ṣe mo ti rí báyìí, mo ní mo ti rí. Ló bá tún pa ọwọ́, ló bá ṣe kinní, ló bá lọ, àwọn ìyá bá fò lọ lóòótọ́. Báwo pé confam lélẹ̀. Nígbà mo wá fẹ́ máa, táyà mi fẹ́ máa já jù, ló wá ní àfà, ó ní dẹ́rù jù ni, ó ní idán ni o, ó ní idán ni, báwo ló ṣe ṣe, báwo ló ṣe, ló bá ní kí n wá,
àṣé ẹ̀yìn ibi kiri yẹn ọ̀nà wà mẹ́ ibẹ̀ làwọn ìyá gbà wọlé ibẹ̀ lọ́gbà jáde wọn ọ̀dọ́ fẹ́ àwọn olórí ìbú ni ẹ o kò sẹ́ni tí ò fi gba owó lọ́wọ́ ẹ̀ so gbogbo àwọn kìíní tẹ́ ẹ̀ bá tẹ̀ wá rí ẹ ṣàrọ́rọ̀ Musa àtàwọn òpìdán tí idán a máa jẹ àwọn èèyàn kó tó wá di pé Ọlọ́run wá fi Musa gba gbogbo idán náà ó fi Musa bàjẹ́ so a ní problem pẹ̀lú ẹ̀mí àgbà ṣùgbọ́n torí pé òun ló kọ́ yín ní gbogbo tẹ́ ń gbé jáde yẹn ó máa ní problem pẹ̀lú wa tí ò bá kọ́ṣàn yín pé ẹ má grant interview tí ó máa jẹ́ ti Islam mọ́ ẹ sì má mẹ́nu bà àwọn àfáà mọ́ ẹ ti di spirit àárín àwọn òkú ló yẹ kẹ́ wà ẹ kò yẹ kẹ́ wà láàrin irú wa báyìí spirit àti èèyàn wọn ò lè jọ ṣe pọ̀ ẹ ti sọ pé spirit lẹ́yìn ẹ̀yin náà ń kírun fún spirit irú òní tẹ́ ń kí làmọ̀ tó tó wáyé pé wákàtí márùn-ún yìí kì í ṣe spirit lónìí lóyẹ ti nírun míì so ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn wa kalẹ̀ ẹ sì forúkọ àwọn àfáà wa kalẹ̀ ẹ má dààmú ẹ fèsì ẹ̀mí àgbà tó jẹ́ lẹ́yìn yín kẹ́ ẹ sì jọ pàdé. Ànábì sallallahu alaihi wasallam ó ní sàádé kan wọ́n ń pè ní Muawiya kìí ṣe Muawiya bin Abi Sufyan Muawiya bin al-Hakam as-Sulami lahu suhba wa lahu riwaya ó sàádé ni ó sì gba hadisi wá òun ló sọ fún Ànábì sallallahu alaihi wasallam ó ní ya Rasulallah ìwọ́n ṣe ọlọ́run umuran kunna nasna'uha fil jahiliyyati àwọn nǹkan kan wà tá máa ń ṣe nígbà tí Islam èyí tí ì dé ó jágbàlagbà sàábé ó ní umuran kunna nasna'uha fil jahiliyya a máa ṣe àwọn ìṣesí kan nígbà tí Islam èyí dé kunna natil kuhan a máa lọ bá àwọn onídán bí irú báwọn èèyàn ṣe ń lọ bá máàlù Rmqk yẹn ẹgbà wá o ayé ń ṣàwọn o àwọn lálàá o iṣẹ́ tí yẹn gbé dání nìyẹn ó dẹ̀ ń ṣe successfully látọdún tó ti ń ṣe kò bẹ́ẹ̀ nìkan fa wàhálà ẹ̀yin kéwú tó wà lára yín tẹ́ ti sọ dé lórí ibú mọ́ra yín lọ́wọ́ òun ló ń gùn yín lẹ fẹ́ fi gbé ẹni kọlu àwọn èèyàn torí pé tí kéwú bá wà lára èèyàn yóò máa gùn yàn so ìwọ tó yẹ ní kéwú wà lára ògbé kéwú kalẹ̀ o sì fẹ́ di spiriti o fẹ́ jẹ́ àfà o ò lè pa ní dìpọ̀ mú kan nínú kó máa jẹ́ spiriti kó máa jẹ́ àfà àbí kó jẹ́ àfà kó máa jẹ́ spiriti tó bá fẹ́ jẹ́ spiriti tó fẹ́ jẹ́ àfà wàá máa ṣe kéwú tú nígbà táwọn tó dé ní súnfì náà tó fẹ́ wọbẹ̀ adáwọn padà ní pé lóò má sọ pé ẹni tó dé yìí ìwọ lọ́lọ́run ojú ẹ̀ ìwọ lọ́run ni ẹ má sọ ẹ má ju ẹ lọ́run dáadáa àwa kì í dánu dúró tá a bá ti rí bàjẹ́ ó ní náà ti kò hàn á máa lọ báwọn onídán nígbà tí Islam ò dùn wá lára Ànábì òjò délẹ̀ Ànábì ní fàlátà tó kò hàn ẹ má dánwò mọ́ o àwọn onígbà jàhìlíyà ni ó ní kún náà mẹ́tàtọ́ yàrù á máa lọ wọṣẹ́ ni mẹ́tàtọ́ yàrù á máa lọ wọṣẹ́ bí wípé èèyàn fẹ́ travel ẹ dákun ṣe ibi tí mo lọ yìí ṣé yóò dà ní tó gbé gbogbo àwọn professor àwọn àfà àwọn mùdárísù tó gbé wọn débẹ̀ nù ṣé mo kọ dáadáa láyé bí ò bá kọ dáadáa láyé tó bá kọ dáadáa láyé kìí àmọ́ nǹkan ayé yóò sí nǹkan kan bẹ́ẹ̀ ó dáa kò dáa ó dùn kò dùn ikú ní èyọrí ẹ̀ àlèkí àmọ́ ní bàbára ibẹ̀ ló yẹ kẹ́ mójútó ẹ̀yin àfà ní tó gbé yín débẹ̀ nù Ànábì ti sọ pé fàlátà tó kò hàn ẹ má débẹ̀ o ẹ má ṣe bẹ́ẹ̀ ó ní kúlítù kó ná mẹ́ta tọ́yárù á má lọ wo sẹ́nà ní nígbà náà ẹni tá à ń sọ yìí Islam ti wà lára ẹ̀ ó kàn wá ń dúpẹ́ fọ́lọ́run lórí wípé nígbà jàhílíyà a máa pe mí a máa lọ wo sẹ́ kí ló gbé wa débẹ̀ kí ló ní ká lọ wo sẹ́ nígbà yẹn sórí wa ò pé ni àṣọ náà ni ó ní làwọn máa fi samawati wa ma fil ardi wa ma baynahuma wa ma tahta thara làwọn máa fi samawati wa ma fil ardi
ọlọ́run ṣe ní síbà gbogbo tí ń bẹ ní sọ́mọ̀ àtilẹ̀ wà máa bẹ ìnà ọmọ àti tí ń bẹ láàrin ilẹ̀ àti sọ́mọ̀ wà máa tààtà sọ̀rọ̀ gbogbo tí ń bẹ nínú ilẹ̀ yẹ́yẹ́ ó ṣe ní síbà rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ ó fi ti sọ́dọ̀ rẹ̀ èwo lẹ̀mí wá nínú ẹ̀ ṣé sọ́mọ̀ lẹ̀mí ni ṣé lẹ́lẹ̀mí ni ṣé tí ń bẹ láàrin méjì ṣé tí ń bẹ lágbègbè rẹ̀ lẹ̀mí ni وإن تجهر بالقول يعلم سرا وخفا ọlọ́run ní له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى ó dá ọlọ́run ló lókè òun ló nílẹ̀ in tí ń bẹ láàrin ilẹ̀ àtòkè ta ló ní níbo lẹ̀mí ẹ̀dá tí wàá dá nǹkan kan ní kí lẹ̀mí ẹ̀dá wá fẹ́ fún yín ẹ̀mọ́ ọ̀dọ̀ ò lè dá nǹkan kan fún yín gbà náà nígbà tọba tó ní òkè lòun lòun ní òun lòun sì nílẹ̀ òun lòun láàrin méjì nínú àárín méjì lẹ̀mí àgbà wà lèmi wà nìwọ wà làfà wà kí lẹ̀mí àgbà wà dá nígbà náà dá wọ́n ti change brain yìí o ẹ lọ check ara yín dáadáa ẹni tọ́lọ́wọ̀n bá fẹ́ sọnù man yuridu bihi khayran yufaqihu fi ddin man yurid bihi Allahu khayran ṣé bẹ́ẹ̀ ni yufaqihu fi ddin ẹni tọ́lọ́run bá fẹ́ fi mọ̀nà tó fẹ́ kẹ́ á ṣe kí ni á fọ̀nà mọ́ ìyẹn jẹ́ intan nabi sọ fún arákùnrin ó ní kó nàtàtà yàrá a máa lọ wọṣẹ́ kí ló gbà fáà débi kéèyàn máa wọṣẹ́ kí ló lè kọ́ ṣiṣẹ́ wíwò àfáà ní nàtàtà yàrá yìí iṣẹ́ táwọn wò yìí kúnná nàtàfà àlù a máa ń rò wípé nǹkan da ìsásárọ́ tó tóórù náà hiyátàlì yẹmí ẹyẹ náà ni wọ́n máa ń lò nígbà náà oníbẹ̀rẹ̀ agbé ẹyẹ dání láì tẹ́ bá wo kíní àwọn Rmqk náà ẹyẹ ló wà mẹ́ tẹ́ bá ti rẹ́nìkan tó ya ẹyẹ tó ya sára kíní ó fẹ́ ṣàbúrú ni o ìdán ti ń bẹ́ ń bẹ̀ ni ó láwọn agbẹ́yẹ dání láì ìsásárọ́ náà hiyátàlì yẹmí mẹ́tàfà àlù tí ẹyẹ mi bá lọ sọ́tún natafa'al àti gbà pé oríire ti dé lẹ́yìn náà ṣe dọ́dọ̀ ẹ̀mí tó sọ fún mi pé má wọṣọ funfun mọ́ má jẹ ìrẹsì mọ́ má jẹ wà mọ́ má kí yàn mọ́ má tẹ̀ fún yàn kan mọ́ lẹ́yìn ẹ̀mí àgbà ẹ bá wọ́n àwọn méjì mú nísìn irú àwa ìyá dàbí ẹ̀fọn lójú wọn irú àwọn babaláwo dé yẹn ẹgbẹ́ tó ní ẹ fèsì òun ẹ má fèsì ọ̀gá òun lẹ́nu rẹ̀ ajá ní ó jẹnu ẹ̀ kò sí tó fà á tó kọjá pé wọ́n ti ọlọ́run ti jẹ́ kán fi nǹkan ní ìwọ̀n tó yàtọ̀ sí tawhid gbogbo ẹni tọ́lọ́ bá ti gba tawhid lọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan lọ́lọ́run ti gbà lọ́wọ́ ẹ̀ ẹ máa rí owó tí wọ́n sì rí tó rí ń bẹ̀ yìí kádàrá ti ń bẹ pé wà lówó lọ́wọ́ ìwọ tó jẹ́ pé ilé tí wọ́n ti bí ẹ ilé àwọn àfáà ni àwọn babaláku rẹ̀ àfáà ni wọ́n ṣé wọ́n sùn ní wọ́n sùn gbàyè wọn wọ́n tọrọ eré àwọn bàbá tó tọrọ èmi kalẹ̀ nísìn torí èmi kìí ṣe bíbíà mi kìí ṣàṣẹ̀ṣẹ̀ dé àwọn bàbá lákù mi àfáà ni wọ́n Sùlẹ̀ Abíọ́lá àwọn bàbá wa àwọn bàbá tèmi àwọn bàbá mi ń bẹ ní àwọn àfáà tí wọ́n dá kalẹ̀ tí wọ́n sọ̀pọ̀tì bàbá bí ò bá kú báwo ni ọmọ kí wọ́n ṣe máa débẹ̀ ẹni tó bá fẹ́ tàn á sọ fún àwọn bàbá mi ń bẹ náà tí wọ́n lọ kí ó lọ́dọ̀ ṣe ká dáàmú nígbà tí wọ́n bẹ lábẹ́kúta so ṣé mo wá kéré lábẹ́kúta òun náà tàbá wá rí bàjẹ́ ẹ máa pè wá ká má sọ̀rọ̀ kí là ní sọ̀rọ̀ fún ṣé gbogbo wa náà kọrí síbi kan náà bó bá lè bàjẹ́ kó bàjẹ́ lórí tiwa nígbà táwọn bàbá tọrọ wa kalẹ̀ àwọn ọ̀rẹ́ lèmi ìtọrẹ sáwọn ilé ìlà tọrọ kalẹ̀ àwọn lẹ́nu yìí nígbà tí rìzíkìrì yẹn tó ń wí jákujàku lẹ́nu so àwọn ọmọ tó wọ́n bá tọ́ kí náà máa dà àwọn ẹ̀ tẹ̀ máa ní kò sọ́lọ́run rárá ni in táwọn náà sì fẹ́ sọ èmi mo ti gbọ́ ti tó ń yẹ nìkan náà kó lọ tún un ṣe tó ń sọ pé kò sáyà kan báàlù kọ́ánì tó lọ́lọ́run ń bẹ ó wá kóòdì ààrẹ ó wá ní kò tún sáyà kan tó ní kò sí
làákà ìbẹ́sẹ̀ ń da ara wọn lórí rúrù nígbà tó ní nǹkan kí ni tàlọ́kùnrin ń bẹ́nu ọ̀rọ̀ rẹ sí bí wọ́n lójú kan ẹ̀rú ń bà ọ́ ni sọ pé kò sọ́nà ká náà oní kò sáyà kan tó sọ pé ọlọ́run ń bẹ kò sì sí àyà kan tó ní kò sí ilahukum ilahun wahidun la ilaha illallah Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fi as-samawati wa ma fil ard gbọ́nà mélòó ló fẹ́ àyà tàwíìdì pọ̀ gan sẹ́rí pé orí ẹ̀ ti dàrú wọ́n wá ní kò sí àyà tó sọ pé kò sọ́lọ́hun àbí àyà tó sọ pé Ọlọ́hun wà kí ló ń dá àwọn ọmọ ọlọ́mọ lórí sí ìwà àfà gbogbo dákùdàkú tá à ń gbọ́ ìkì í ṣe ara ọ̀gá ayé kọ́ láti gbọ́ ara yín láti gbọ́ so tá bá ti wá price ọ̀gá yín á máa price yín náà kí ni wàhálà ẹ̀yin lẹ́ ń kó bá ọkùnrin yẹn jẹ́jẹ́ lójókòó náà nígbà tí Ọlọ́run ò ṣe mí lẹ́ni tí kò ní ìgbàgbọ́ èlé dọ́dọ̀ orí ẹ̀ tó bá dọ́dọ̀ mi wá kéwìn ni kò sí nǹkan tí ẹ̀kan fẹ́ gbé wá síwájú tèmi tí ó wà wọlé ṣé kí wọ́n bá ẹ̀kọ́ sọ fún mi pé ìyá mi ló ń ṣe mí kí n sọ yá mi dọ̀tá gbogbo àwọn ọmọ kéwìn ni wọ́n ń gé orí kiri nísìn kí lẹ bá wa rí ṣe sí ẹ ń sọ pé kí wọ́n bá gé orí o nǹkan orí wọn gbọ́dọ̀ ló ṣùgbọ́n nǹkan wọn ní tí ó sàbábà bẹ́ẹ̀ tí ẹ bá gba Ọlọ́run lẹ́nu wọn tí ẹni kan máa tẹ̀lé spiriti tí wọn ò rí sójú ṣùgbọ́n ẹ sọ pé spiriti yẹn sá wà wọn ò sáà rí bọ̀ tí wọ́n gbà tẹ̀kìlídò àmọ́nù kí ẹ sọ fún mi pé spiriti kan ló mọ̀ ń lò òun ló jókòó sẹ́gbẹ̀ẹ́ mi yìí o rárá o má mú kóòkì o spiriti yẹn kì í mú o kí n dẹ̀ gbà pé spiriti wà bẹ́ẹ̀ lóòótọ́ in tó ṣe wọ́n nìyẹn orí wọn dàrú ni in tí wọ́n ń ṣe yẹn wọn ò rí ṣùgbọ́n wọ́n gbà pé ó wà wọ́n á máa ní sórí síwọ̀n náà rọ́ lọ́wọ́ wọ́n á máa yí làákàyè wọn ẹni tí wọ́n dẹ̀ máa ń ṣe irú ẹ̀ fún bóyá wọ́n ti máa ń ta nǹkan sára mi ò mọ̀ torí pé kò sí n tó lè ní ẹ máa sọ pé kò sọ́lọ́hun. anábìrin fàlà ata tulko han ẹ má dọ̀wò ẹ má wò sọ́mọ́ ara ẹ̀rọ ó wá ń sọ fún ànábì pé tí ìzására ti tóórù lẹ́yìn yàtọ̀ àlùyẹ̀mí nì ẹyẹ tí ẹni táwọn bá lọ wọṣẹ́ lọ́dọ̀ ẹ̀ tó bá mú dání ìzására náhíyàtọ̀ àlùyẹ̀mí tó bá dọ̀tún ló gbà nàtàfáàl wà ìzátẹ́jà á ti tóórù náhíyàtọ̀ ṣìmẹ́ẹ̀lì nàtàṣáhàm tó bá jẹ́ pé ó sì ló gbà lọ nàtàṣáhàm á sọ pé yé àti ṣòfò kí la máa ṣe ó pẹran ni ó pa màálù ni ó lọ raṣọ ọ̀pá mẹ́wàá ni ó lọ ṣègbà ni ànábì ní ẹ má dán wò mọ́ ẹ má ṣe mọ́ nígbà tá ànábì kọrú nǹkan báyìí wá sábúrú níbi káwọn èèyàn ó ṣe ṣùgbọ́n kó má já afá ní wà kán ní mú ìṣìdí ń dọ́là wà ní sí ìzàtì ìzàlà ó kàn mí ní عالم زالا وقال الخطيب قد تم وكم من مرشد ضل ومن ذي عزة زل وكم من عالم زالا وقال الخطيب قد تم قل وسود نفسك الخير ودام يكب الدير واهي مرتبة سيري وخاف من لجة اليم وكم من مرشد ضل ومن ذي mélòó ní مرشد ضل ìwọ kí ó yẹ ní ìwọ tó jẹ́ pé tó bá gbá máìkì mú tó bá ṣe wáàsí tó bá gbá máìkì mú tó bá darí ìjòkó àwọn èèyàn máa fọlá rẹ̀ tọrọ ká ní مرشد ضل kí ló gbé ẹ̀dọ́dọ̀ kí ló wá gbé ẹ̀dọ́dọ̀ olódò kí ló gbé ẹ̀dọ́dọ̀ ẹni tí ò lè mọ fatia tí ò mọ fatia tí ò mọ kí ló fà á tí bismillahir rahmanir rahim bí gbogbo ẹ̀ṣẹ̀ gbagárì lẹ́yìn bá tó bẹ̀rẹ̀ gbogbo rẹ̀ ló gbagárì tó mọ̀ dábẹ̀rẹ̀ níwọ̀n tó ní ṣàhádà sanawi nígbà táwọn kéwòn ní gba ṣàhádà sanawiya nígbà náà ṣe déédéé kéèyàn jáde yunifásitì nǹkan ń ṣe kìíní sí ní gbogbo ìgbà ni ayé kìí ṣe ayé tí àwọn ọmọ skúl àwọn ọmọ ilé tó ti di ìyàwó ayé tó jẹ pé
kí ni ìgbìyànjú wà lára ọmọ kéwú o ní bó ti browse tó fi mọ ohun tó fẹ́ sọ àfikọ́ ìmọ̀ kéwú níjọ́ yẹn ni wọ́n jáde kéwú yẹn ló wà lára àwọn àfáà ẹ̀sà mẹ́ta nìsín kéwú yẹn sì ń bẹ ìmọ̀ bóyá sì wà lára tiẹ̀ tó kò tiẹ̀ sí torí bó ṣe ń tú kéwú lẹ́nu jọ́ mẹ́ta yìí ọmọ pé orí rẹ̀ ti dàrú kò ní làákà ìmọ̀ kámi mo ṣe dé dọ́là ìwọ tó ti ń fi yànnà náà ẹni tí ìmọ̀ fátí àlùpadà wá dẹrú rẹ̀ kámi àlù ní zálà mélòó onímọ̀ ìwọ onímọ̀ zálà ó wá dé ní yẹpẹrẹ kámi ní àlù ní zálà ó dẹni tí wọ́n ń pè tó ń káwọ́ pẹ̀yìn lọ́dọ̀ ẹni tí ìmọ̀ fátí à oríire kọ́ lélẹ́yìn ó kú ọ̀lọ́dọ̀ ẹni tó mọ ìmọ̀ ó kú ọ̀lọ́dọ̀ babalágbége ó sọ̀kalẹ̀ sọ́dọ̀ ẹni tí ó tó ìkànnà babalágbége kámínà nínú ìzàlà ó wá zàlà ó yẹpẹrẹ ó ń ka owó níní kún oríire ó ń ka kó máa bọ̀ káwọn èèyàn kí ọ káàbọ̀ ó ń ka aṣọ wíwọ̀ fìlà wíwọ̀ ó ka kóríire ó ka ìtàn kú oríire ní táwọn èèyàn ó sọ tó bá lọ tán nínú ilé tó ti jáde ìsánú wọ́n bẹ̀ ilé kéwú nínú àwọn àfáà nínú ìlú tó ti jáde ìsánú wọ́n bẹ̀ nínú kéwú nínú mímọ̀ ní tó fi rọ́pò síbẹ̀ náà ní spiriti ló bá lọ kọ́ wọn nísì wọ́kàn mẹ́rin nínú ìzálà ọkọ̀lá lọ́kọ́ tí búkọ̀ di tọ́ ọ̀nà ẹ máa kígbe èfò tádọ̀wò bá ṣe yí tádọ̀wò ọlọ́run bá wá dé nísì ń bẹ̀lẹ̀ fẹ́ gbà wàzáwé bí náà fi sákàlẹ̀ káyọ̀rọ̀ ilẹ̀ tí ìṣú o kò tí ìpẹ́jù o èmi ń bá yín sọ̀rọ̀ kò sí ìyí tó le kò sí ìyí tí ó ṣàgbà mí nínú gbogbo yín ọ̀gá yín tí ó bá jù lọ ṣéjì nígbà mo ń wo 50 lọ́ọ̀kan ni ọmọ kan pa mí lẹ́rìn ìjọkan oníṣẹ́ mo ju òun lọ ni mo wá wo ọmọ yìí tí n bá wo age first born mi kò lè gbé ọdún mẹ́ta lọ́wọ́ àkọ́bí mi ṣùgbọ́n torí pé mi ò jẹ́ni tí ó ń gbé ìgbésí ayé mi sí sọ ọ̀pọ̀lọpọ̀ ò mọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ mo ní ọmọ àwọn àgbàlagbà lè nígbẹ́ fúnra ní àgbàlagbà ní so kò sẹ́ni tí ìlú bá wí ní gbogbo yín tí ń bá yín wí nígbà táwọn kan mẹ́sẹ̀jì wà ọ̀gá àwọn ní kéyẹ ní ò tó ẹsẹ̀ bàtà rẹ̀ mẹ́ta ẹbí léèrè pé kó tó kàgbákò ẹlẹ́mìdé alájọṣe wa ni èmi a máa bá kéyẹ ní ìgbà prógámù tí màá máa jàdé pé no òun ló máa ṣe àwọn èèyàn máa wá bá mi pé àwọn ò fẹ́ ẹnìkankan ṣé mo lè bá wọn rí ọlọ́run ṣàánú rẹ kó tó débẹ̀ ibẹ̀ ẹ̀kọ́ ló ti ṣe oríire o ẹ má jọ ń wá ìníyí o ó ṣe oríire débẹ̀ ni oríire ó sì máa kú oríire fún ẹni tó bá ti dé oríire tẹ́lẹ̀ so kìí ṣe tuntun pé tó bá lówó lọ́wọ́ ẹ má rí ìfẹ́ mi ló fún lówó ẹ̀mí kọ́ ló fún lówó ọlọ́run ló fún. wàjá owó ní nọ́ọ̀sì kàlẹ́ kíra látọ̀dọ̀ tiẹ̀ látọ̀dọ̀ wọn tó yẹ níyì pé sí kìrí ẹmọ bẹ́ẹ̀ ti tún ara yín ṣe ẹmọ bẹ́ẹ̀ ti tún ara yín ṣe gbogbo tẹ́ẹ̀ ti bàjẹ́ ẹ̀ tún ṣe o gbogbo àwọn àfáà aláàfáà tẹ́gbẹ́ súnmọ́ tí wọ́n dẹmọ tọ́dẹrú àwọn àfáà àmọ́ àwọn àfáà tí wọ́n yí àfáà ní ọ̀tá rò pé àwọn àfẹ́ eléyìí wọ́n ti lọ́nà ayé àwọn ẹ̀gbẹ́ yín táwọn náà ti dé ní wáàsí tẹ́lẹ̀ tẹ́ padà tẹ orí wọn bá sọ́dọ̀ ní àgbà pé ẹ̀yin náà tẹrí ba záwé ní nọ́fíṣà lè kẹ́rà ẹ̀ tún ṣe o kí ló tún wí. wọ́dà máa yóò kébò dọ́rọ́ tẹ́ ẹ bá ń bá báyìí lọ ọlọ́run lè má fẹ̀mí àgbà ọlọ́run lè má jẹ ẹ̀mí àgbà níyàwó nígbà ní gbogbo tí ẹ bá ń ṣe tí ò bá ti mọ̀ túmọ̀ rẹ̀ ọlọ́run kì í fìyà jẹ o tó bá lọ́wọ́ òṣèmọ́ lọ́la àtàwọ́bátú tẹ̀júbù mọ́ kọ́bùlàhà kọ́ ìdà ni àtàwọ́bá tẹ̀júbù mọ́ kọ́bùlàhà wal ìsìlámù yẹ̀júbù mọ́ kọ́bùlàhù so gbogbo tí ẹ bá ń ṣe tó bá lọ́wọ́ òṣèmọ́ látara pé àìmọ̀ ni ọlọ́run a máa forí ẹ̀jìyàn zawud nafsaka lè kọ́rọ̀ wàdá máa yóò kẹ́bọ̀ bẹ̀rọ̀ ẹfin tí ó dá wà láàrín sí lọ́rùn àwọn àfá aláàfá ilé kí wọ́n nílé kí
àwọn agbọ́ pé ní Sùlẹ̀ Abíọ́lá yẹn náà àwọn àfáà ń bẹ̀ àwọn náà tún lọ the spirit allegedly kọ́ ní àfáà tó lórúkọ ń bẹ̀ wọ́n sẹ́gbẹ̀ orúkọ gbogbo wọn sí ni ní Sùlẹ̀ Abíọ́lá yẹn nílé tó tí àwọn àfáà tí wọ́n ti ṣe ìgbìyànjú parí tọ́lọ́run sì ti dá lóhùn ilé tó kọta ní lábẹ́kúta lẹ́nu ẹ̀sì ti gbẹ́mi wọbẹ̀ ẹ̀ tó bá lọ fò bí ẹyẹ níbẹ̀ yẹn náà ẹ ṣọ́ra yín o ẹ má gbégbé kúgbé wọbẹ̀ o ẹni ọmọ kéwú tá a bá tún rí lẹ́yìn yìí tó jáde lè kéwú tá a bá rí lẹ́yìn yìí a máa dé àjẹ̀dá yín èmi ni màá bẹ̀ lídìí ogun yẹn Ọlọ́run ó sì fún mi lídìí òkùnkùn kì í borí ìmọ́lẹ̀ òkùnkùn kì í ṣe kíni kì í borí ìmọ́lẹ̀ o tá a bá tún rí tá a bá tún ṣe ń fi ẹnu ọjà tó bá yẹ pé kì í ṣe pé ẹ fẹ́ fi àwọn àfáà ẹ̀ ṣe yẹ̀yẹ́ nígbà tá a dráàgì yín nísìn ẹsẹ̀ máa ń dárúkọ wọn fún wa pé ẹ̀kọ́ dráàgì wa ni àfáà lágbájá wà láàrin wa àfáà kàyọ̀dé wà láàrin wa wọ́n wá ń júwe àfáà kan tóun náà jáde ní Azari tóun náà ti wà láàrin wọn mo ní ẹ̀hẹ́n so ìwọ ẹnẹ́jìmù yìí ni Ọlọ́run fi ṣe gàrí tíra wọn ìwọ náà lọ́lọ́run fi ṣe pàṣán fún wọn ìwọ náà ló ń mọ̀ wọn ìwọ ni wọ́n tọpasẹ̀ rẹ wá má jẹ́ pọ́n tó okùnfà orí ibú fún ọ bó bá yẹ pàṣẹ nílẹ̀ ń wá lọ síbẹ̀ yẹn ẹgbà ń tẹ́fẹ́ gbà ẹ kúrò ẹ lè mú fún Islam náà tó bá jáde sí nílẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ẹ lè mú fún Islam tí ò ní pa Ọlọ́run lára ẹ máa wà nípò ẹni tó ń ṣẹ̀ àbúrò ẹ̀kọ́ ni ẹ máa jẹ́ àlù mùsùlùmí là á sí mùsùlùmí tó ń ṣe Ọlọ́run lẹ́ẹ̀ máa jẹ́ dáhùn kò sì ní da ẹ̀sìn rú mọ́ yín lọ́wọ́ ṣùgbọ́n lè ti bẹ̀ ẹ̀sìn rú mò ń wo interview zikiri mo dẹ̀ ń sunkún torí pé mo mọ zikiri tẹ́lẹ̀ zikiri ń ṣe interview mo dẹ̀ ń sunkún lórí ìtìlà kí o fún zikiri ò gbádùn àfikún padà jáde pé Ọlọ́run ṣàánú mi mo ti sọnù ìwọ ni ó dókòpó máa jí òkú Sheikh Adam ẹni tó ti kú láti 1992 ó wá jẹ́ àwọn bàbá lápò rẹ̀ lágbélé yín tí wọ́n sùn kalẹ̀ ká mú mórí sí ní dọ́là ìwọ náà sọnù ìwọ òótọ́ tó ń yẹ ní sọ́nà òun náà tẹ́ ẹ sọ́nà ṣèǹtà kọ́mọ́kásì lélẹ̀ ẹsẹ́ fàtáǹsì ní tó parí pọ̀ pẹ̀lú mọ́ríkàsì ẹja kú torí pé iṣẹ́ àbáṣádọ̀ mọ́ríkàsì tí wọ́n bá fẹ́ fi yín bú mọ́ríkàsì níṣì tó bá pẹ́ ẹlẹ̀ mọ́ mọ́ríkàsì níṣì wọ́n á fi yín bú mọ́ríkàsì ẹ dìpẹ́ ara yín pé ẹ̀yìn sọmọ mọ́ríkàsì mọ́ Ọlọ́run náà sọ fún Noah dìpẹ́ ọmọ yìí pé kì í sọmọ ilé ìsàmúlẹ̀ àlíkà eléyìí bú ọmọ ni èyí máa ń dìpẹ́ ààrẹ ni ẹnìkan wá nílò ìṣépè ṣọ́lọ́run kì í ṣépè ni Ọlọ́run ṣépè lé onírọ̀ ó ní láàánú tó ńlá alálùkàzíbí ó ní kò ní yẹ onírọ̀ ó ṣépè fálábòsí ó ní láàánú tó ńlá alázọ̀ọ̀lì ni kò ní dá fálábòsí kò ní yẹ gbogbo ẹ̀yin spiriti wọ́n ṣe bí ókè nìsí òun ni mò ń challenge yìí lójú yìí tó wá gbé spiriti ní spiriti ò ní ìdí kó wọ plane kó tó débi téèyàn wà ẹ̀fọ́ débi nìsí ọ̀gá yìí nìkan kó ti ẹ̀fọ́ kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ ìdọ̀ndọ́ ni o wọ́n ń gbé yín mọ́ra ni o èyí tó ń ṣe kì í ṣe bá ń bá yín jà àbá ń jà wàláhì àbá ń jà àfáà kan nínú àwọn ṣọ̀árá asùnmọ̀mùlùkì ni sọ̀fíyù dín ilẹ̀ hìlì ó ní náhánù làkọ̀ ọmọ báwo ló ṣe rí ó ní wà náà bùtẹ̀ bí ìbílẹ̀ àzá mọ́lẹ̀ ṣayú zínà a kìí ṣe ìjọ kan tó jẹ́ pé àwa làá máa ṣe aburú làá máa bẹ̀rẹ̀ aburú wà náà bùtẹ̀ bí ìbílẹ̀ àzá mọ́lẹ̀ ṣayú zínà iná alákọ̀ọ́mọ̀ báwo ló ṣe rí iná alákọ̀ọ́mọ̀ àbátí àkàlákùnà ṣàròfà iná alákọ̀ọ́mọ̀ àbátí àkàlákùnà ṣàròfà anábùtẹ̀ bí ìbílẹ̀ àṣà mọ̀lẹ́ ṣàyójú náà anábùtẹ̀ bí ìbílẹ̀ àṣà mọ̀lẹ́ ṣàyójú wọ́n kọ́ àwọn abẹ́rẹ̀ nílé wa nánú iná ẹ̀lákọ̀ omi àbàtì àkàlákùnà ṣàròfà báwa ti wà yìí ẹni kò jẹ́ lẹ́ẹ̀rí kí n má fọ́gi mẹ́ ní orí
mi ò wọ́ra nílẹ̀ fún yẹn rí tí n bá wá fẹ́ tẹríba fún yẹn tí n bá fẹ́ wọ́ra nílẹ̀ fún yẹn ẹni wá jẹ́ nínú náà ìmọ̀ nìkan ni máa ń tẹríba fún láyé mi bẹ́ẹ̀ sẹ́wọ̀n yìí ẹ lọ bèèrè tán kò sẹ́nìkan tó náà ń fọwọ́ ẹ̀ táìsì mi rí máa yẹ̀ yẹ̀ pẹ̀lú ẹ̀ iná ọ̀làkọ́wọ́mọ̀ òní àbàtì àkàlẹ́kù náà ṣàrẹ̀fà èmi ò fojú àwọn bàbá ńlá mi gbélẹ̀ gbàgbọ́ tí n bá fojú àwọn bàbá mi gbélẹ̀ èyí táwọn bàbá ní Abẹ́òkúta pè ní pé kí wá ṣe ní ìlú lè ṣe wọn ní pè ní àbọ̀ rò pé ìmáàmù jẹ̀kọ̀jẹ̀kọ̀ ni mo jẹ́ ni ìmáàmù tí bàbá wa bá ń gbọ́lá tí wọ́n ṣàìsí ni ìmáàmù táwọn bàbá wa kí ní mùsùlùmí tí wọ́n ṣàìsí ni tí wọ́n sọ fún pé kéèrè ní ìmáàmù tó wà lórí mi ní iṣẹ́ kéèrè ọtọ́rìtì kan ní Abẹ́òkúta táwọn bàbá yẹn fi ní síbẹ̀. àbátí àkàlà kùnẹ̀ sọ̀rọ̀ fáwọn àmọ́bùtẹ̀ bí ìgbélé àṣà mọ́lẹ̀ ṣàyùzínà àmọ́bùtẹ̀ bí ìgbélé àṣà mọ́lẹ̀ ṣàyùzínà. káwá kọ́kọ́ jẹ́ káwà lákọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lúyàn ó rán a kìí ṣe bẹ́ẹ̀ orí dúdú sọ̀nà òun ṣùgbọ́n wakọ̀ òun gbogbo mọ̀ wá dínà òjòrò mọ̀ wá mọ̀rọ̀dún gbogbo mọ̀ wá ọlọ́bẹ̀rẹ̀ wa dáadáa ọlọ́bẹ̀rẹ̀ wa a kìí fa wàhálà dídún sọ̀nà òun ọlọ́bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù wa èmi tọ́ ọdún wọlé kiri ní iṣẹ́ àfáà tí máa tọ́jú wọlé ní ìsìn nítàn ọdún kọ̀ọ̀kan l'Abẹ́òkúta nígbà tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú wọ́n yìí àwọn Rmqk yẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe bá sun pani wọ́n béèrè ṣó ti bẹ̀rẹ̀ ìyàwó ń bí ṣó ti jalè rí ṣé wọ́n ti mú rí ṣé wọ́n ti ṣe dájú ẹ̀ rí àfáà wo ni ó lọ bá rí tí ó fún níṣẹ́ tó fi mọ kéwú wọ́n ti wá àwọn rí. Kòdòrò mọ́wàdínà kòdòrò mọ́wàdínà kòdòrò mọ́wàdínà kòdòrò mọ́wàdínà. Nítorí bẹ́ẹ̀ ẹ lọ ṣọ́ra yín ẹ má rí ní ti ẹ̀mí mọ́ kéwú mọ́ káwọn ọmọ yẹn tí wọ́n ń jáde nígbà tí mo tún wo sàádà mọ́kàsí lónìí àyà mi bẹ̀rẹ̀ sí já torí àmì yìí tẹ́ ti kó sí lórí ń bẹ̀ nígbà tá à ń ṣe wàhálà tá à ń kọ́ àwọn ọmọ kí wọ́n lè wúlò fún Islam lẹ́yìn wá kó wọn lọ bí ẹ̀mí ṣé dandan ni kí wọ́n mọ̀ nípa ẹ̀mí ni ẹ̀fẹ̀ nílẹ̀ tẹ́mi máa ṣáyé tiẹ̀ ẹ̀fẹ̀ nílẹ̀ tẹ́ ẹ bá kú tán oníbèmí ìta àtún lọ bẹ́ẹ̀ ni àmọ̀ pé oníbèmí ìta lọ gbogbo alamọ̀ àlùkàdì tó sọ akọ nínú tawhid alhayatul barzakhiyya hayatun ma ba'da al-mawti tí ẹ bá kú tán tálíkì àmọ́ ò tí ìdé wọ́n ń pè ní hayatun barzakhiyya gbogbo àwọn àfáà tó ti lọ gbogbo òkú tó ti kú kánú ya'ishuna fil hayati al-barzakhiyya ìgbésí ayé tó ń gbé ìgbésí ayé barzakhiyya ni tó jẹ́ pé barzakhu ni wọ́n wà ní tó ń jẹ́ barzakhu náà ni pé èèyàn tó ti kú láyé tí ò tí ìdálìkì àmọ́ gbogbo ibi tí wọ́n wà yẹn ẹnìkan ò mọ́bẹ̀ àwọn ẹ̀mí lè sọ fáwọn ọmọ bẹ̀ ẹ sì jọra yín lójú gbogbo nǹkan lẹ́mọ̀ spirit ni tó bá wọlé spirit ni kódà fóònù tá a lè spirit lòun náà nígbà tí fóònù wá ti ìdè kiri spirit wò fóònù tí gbogbo àwọn tí wọ́n kọ sí pé ẹni báyìí ló ṣe wọ́n ní spirit ló ṣe ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin ọmọ ìyá wa ẹ lọ ṣàtúnṣe kò ì bọ́ eléyìí tá à ń sọ yìí à ń plead fún yín ọmọ ìyá wa ní kò ní dùn máa wá kẹsọ́nu. Níwá àtàlù ìmáàmì kéèkè ṣúdú, dádàbùkún sáré sí àdó ní ìdúdó. Ọ̀rẹ́sìkú tó lè mú sáàbì ìdólẹ̀ ámì. Ẹnà padà, Al-Qur'an tóbi gidi tẹ́ wà lọ́wọ́. Al-Qur'an, ẹdúnà, kí yẹn ní Al-Qur'an, kí wọ́n tó wá gbé kalẹ̀ kó wá lọ jẹ́ ìyẹ̀mí. Èmi náà dẹ̀mọ̀pá dánwò ní kìíní. Àdánwò ńlá ló jẹ́ mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á wá yanjú sí Ọlọ́run á wọlá gbogbo ẹ̀yin orí tẹ̀ ń bẹ́ẹ̀ lẹ́yìn àfáà tí wọ́n ti fojú yín gbolẹ̀ Ọlọ́run á wọlá bẹ́ẹ̀ Ọlọ́run á bá mi ṣàtúnṣe yín o àmín Ọlọ́run á bá mi ṣàtúnṣe yín o àmín
ọlọ́run bá mi ṣàtúnṣe yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ halẹ̀ mọ́ èmi ẹ fẹ́ ṣe orí ibú ni o gbogbo àwọn tó ń bá yín sọ̀rọ̀ láti jẹ́ ìwọ̀n ọ̀bá yín sọ̀rọ̀ wọn ọ̀bá yín sọ̀rọ̀ tọ̀rọ̀ ẹ fẹ́ ṣe orí ibú kọ́gà yín kó pè yín spiriti lọ̀gá yín spiriti lẹ́yìn náà ẹ má wà fún mi o tẹ́nìkan bá sì pè mí tó bá ní kí n má sọ ọ̀rọ̀ yẹn mọ́ èyí bẹ́ẹ̀ o tẹ́ bá tọ́ mi tẹ́ bá múnú bí mi ẹ̀yin spiriti kéékèèké ṣé ọmọ káwọn ńlá ńlá ni mò ń tọ́ sí ẹ̀yin yàrá spiriti ní Rmqk ẹ sọ fún àwọn ọmọ kéékèèké tó wà lọ́dọ̀ yín ọmọ wa ni wọ́n o ọmọ wa òun ni wọ́n bẹ́ẹ̀ bá tún wọ́n lẹ̀ ẹ fi sẹ́lótèpù lẹ́nu wọn àfẹ́gbọ̀n kankan lẹ́nu wọn náà kí wọ́n fi tó wúlẹ̀ fáwa káwọn ní spiriti káwọn mú kéwù ṣé ọ̀nà àjẹ méjì ni nígbà tí wọn náà bá to àga bá àti tó ní mẹ́ríkàsì tó fẹ́ ṣe tẹ̀fsíìr ṣùgbọ́n tó fẹ́ sọ wò mọ́ ẹ̀mí ló fẹ́ júwe tó bá fẹ́ júwe ẹ̀mí má lo kéwù tó bá yẹ pé ibi tẹ́ wà yẹn lóòótọ́ ìmọ̀ ń bẹ ń bẹ ẹ lo irú ìmọ̀ tọ̀dọ̀ yín kẹ́ fi sọ̀rọ̀ káwa yóò ní sọ òkú pa yín ẹ ti mọ̀ pé Al-Qur'ani ni mọ̀ pé Al-Qur'ani ni mẹ́rídíò tó dáa al-mẹ́rídíò sahih tó yẹ ló wọ̀ tó yẹ rọrọ̀ sọ àyíbẹ̀ ẹ̀kọ́ ni ẹ wà bá Al-Qur'ani wá ẹ gbé wá lódì ndí ẹ wá tu ní tu wèrè sẹfẹ́ kọ́lọ́ bá ti ń jẹ́ ni ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín ọ̀gá yín kò lẹ́sẹ̀ mi mo ti sọ mo tuntun sọ wàláhì ọ̀gá wọn yẹn kò ní ẹ̀ṣẹ̀ mi rárá kò sì ní ẹ̀ṣẹ̀ gbogbo àwa mùsùlùmí ẹ má jà dájọ ọ̀gá yẹn náà ẹ já máa fọ́ nǹkan máwọn ẹ̀mí kéékèèké yẹn lórí torí pé àwọn náà ni wọ́n sá lọ bá ẹ̀mí àgbà sófokùn wọ́n yìí ni ó fokùn wọ́n wọn náà tá a bá bá sòtọ̀rọ̀ wọ́n ń sọ fún mi pé ẹ̀mí àgbà yẹn sẹ́ wọ́n ní wà rẹ̀ dáa púpọ̀ wọ́n dẹ̀ ní jẹ́jẹ́ rẹ̀ ní máa lọ èmi ò rí èmi ò mọ̀ rí èmi ò rí sójú rí ní tí ìbá sì fi mọ̀ ẹ̀yàn lábẹ́kúta ẹni yẹn ó pamọ́ nìyẹn níbi tó forí mi sọlẹ̀ sí so jẹ́jẹ́ rẹ̀ ní máa lọ ìjọ tẹ dọ́dọ̀ rẹ̀ tẹ gbé ìsìláàmù dọ́dọ̀ ẹ̀ náà ni wàhálà bẹ̀rẹ̀ so òun náà sì sọ pé òun á máa ṣe graduation ẹ máa tún ṣàádà sí pé ẹ̀ bá ti jáde sanẹ́wì ó tún ṣàádà sí lọ́dọ̀ tiẹ̀ ìgbà tó lọ́dọ̀ àwọn mùsùlùmí òun náà sọ ó lẹ́yìn mùsùlùmí torí pé àwa kì í gbà tí nǹkan kan bá ti fẹ́ rẹ́ ẹ̀sìn wa ẹ̀sìn wa ní mẹ́rìndínlù ó ní mọ́sídàrù nítorí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tó bá fẹ́ dráàgì wọn látọ̀ ọ̀dọ̀ tó yẹ ní wálẹ̀ báyìí òun ló ń ṣe sábàbí àwọn àfáà tí wọ́n lọ bẹ̀ òun ni wọ́n rí ẹni tó yẹn bá rí ẹ wo láyé àtijọ́ wọ́n máa tọ ipasẹ̀ ibi tí ẹsẹ̀ bá ń tọ̀ ní kò sí títì orí ìràwé làwọn èèyàn ti máa rìn wọ́n á máa wá wo pasẹ̀ ẹsẹ̀ ṣé bẹ́ẹ̀ ni ibẹ̀ ni wọ́n máa tọ̀ tí wọ́n bá ti tọ́ pasẹ̀ yẹn wá dé lù ìwọ ni àkọ́kọ́ ẹni tó rin ọ̀nà yẹn tí kéwú wà lára rẹ̀ so tá a bá wá rí pòfẹ́sọ̀ kan ń bẹ̀ tá a rí dókítà ń bẹ̀ lónìí ìwọ ni wọ́n tọ́ pasẹ̀ rẹ̀ wá torí ẹnìkan ṣáájú rẹ̀ ń bẹ̀ níbi mímọ̀ báwo ló ṣe máa ń rí lára tiẹ̀ náà tó bá ń tú kéwú ìwọ náà sì mọ̀ pé tùkùtù lóòtù gbogbo fídíò rẹ̀ ni wọ́n sẹ́ndì sí mi inú mi wá bàjẹ́ pé àti ẹ̀jẹ̀ lájọṣe rí mo ń sọ pé alájọṣe rí káwọn ọmọ yàrá yìí kọ́ lè mọ̀ pé kì í ṣe ẹni tó jìnà sọ́gà wọn tí ò mọ̀ ọ̀gá wọn mo mọ̀ pé lẹ́bọ̀gà yìí ṣe rí mo mọ̀ bó ṣe kéwú kí ló ṣe lẹ́yìn ìgbà tó kéwú tán kí làwọn ìgbìyànjú ẹ̀ mo mọ̀ èèyàn tó ti kọ tírà rí ni ṣé wàá wá jẹ́ kí gbogbo ọmọ yẹn wéèsì dání ní so tó bá dẹ̀ wéèsì òun ló ṣùṣì ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lẹ́lẹ̀ ní ìlàgbélé wọn tó jáfa tó wọ́n ní lọ ṣe spiriti ọlọ́run kì í jẹ àwọn ẹni ẹlẹ́ni àwọn kì í jẹ àwọn ẹni ẹlẹ́ni gbé ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé àdúrà àwọn bàbá rẹ ni ẹ́ àdúrà tó padà lọ gbà sọ́dọ̀ tó rò pé gbà sọ́dọ̀ spiriti àwọn bàbá rẹ ló tọrọ rẹ̀ ó sì láwọn ẹ̀gbọ́n tó jẹ́ pé bí gbogbo yín ti jẹ́ ńláńlá nù tí wọn kì í ṣe spiriti gbogbo yín lè ti wá pé lọ́dọ̀ spiriti ní ìsìnkẹ́ fi gbogbo ọláyọ̀ fún spiriti oṣù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ ẹ ṣàgbìyànjú àwọn ọmọ tuntun tí wọ́n jáde nílé kéwú ẹ bá wa yànda àwọn ìjọ ẹ lè bá gbogbo nǹkan jẹ́ mọ́ wa lọ́wọ́ ká má rẹ̀ ní ká máa dé dámọ́ ká dúró ká mú máìkì dání báyìí ká má rẹ̀ ọmọ tí ó ṣe àwùjù lẹ́yìn wa kó jẹ́ spiriti àwọn òkú lá máa bá sọ̀rọ̀ ẹ jọ torí Ọlọ́run nítorí bẹ́ẹ̀ adúró báyìí náà tá a bá tún wá rẹ́sì kan látọ̀dọ̀ yín a tún jáde fún yín ìjà yá máa wá lọ láàrin spiriti àti bọ́dì
bọ́dì làwa ṣé bẹ́ẹ̀ ni so ẹ̀yin dẹ̀rẹ́ bọ́dì là ń rí àrí spirit kankan lára bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ là ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń jẹun là ń jẹun àwọn òrí yàtọ̀ yìí lè ríra wípé spirit ní èyí lè rí ìrìkúrì tó yàrá ti wá wà kó wà yóò ṣe kí ni so subhanallah wa bihamdihi so kò jẹ́ bí ìbéèrè náà ṣe jẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.